Àwọn Fijilante ti tún mú ajínigbé kan balẹ̀ ní Kwara. Ọmọ tó níyà òun ò ní sùn, òun náà ò ní lè fojú lé oorun lọ̀rọ̀ dà fáwọn ajínigbé àti ẹ̀ṣọ́ aláàbò Fijilante nípínlẹ̀ Kwara báyìí. Wọ́n ti tún mú agbébọn kan balẹ̀ nílùú náà níbi kan tí wọ́n ń pè ní Abuyanrin níjọba ìbílẹ̀ Asa lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2023 yìí lásìkò tí wọ́n dáná ọ̀bọ̀n ya ara wọn. Alága ẹgbẹ́ Fijilante ní Kwara ọ̀gbẹ́ni Saka Ibrahim fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún Aláròyé lórí fóònù pé nínú igbó kan tó wà lábúlé Abuyanrin níjọba ìbílẹ̀ Asa ni àwọn ajínigbé náà àti Fijilante ti dojú ìbọn kọra wọn tí gbogbo agbègbè náà sì dàbí ojú ogun pẹ̀lú bí ìró ìbọn ṣe ń ró lákọlákọ. Lásìkò yìí ni wọ́n mú ajínigbé kan balẹ̀ táwọn yòókù sì sá lọ. Ó tún tẹ̀síwájú pé aráàlú ló ta àwọn Fijilante lólobó pé àwọn afurasí ajínigbé náà farapamọ́ sínú igbó ọ̀hún, èyí tó mú kí àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí dè hámọ́ra láti lọ tú wọn ká. Ṣùgbọ́n ní kété tí wọ́n fojú kan àwọn Fijilante ni wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn fún wọn táwọn náà sì ń dá a padà. Nígbà tọ́wọ́ ìbọn dùn wọ́n dáadáa tí ẹnìkan sì ti fikú ṣèfàjẹ nínú wọn ni àwọn yòókù ná pápá bora. Alága Fijilante ọ̀hún sọ pé àwọn ti gbé òkú ajínigbé náà lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara. Ó ní ìkòkò kò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọnú ẹ̀ fún àwọn ajínigbé nípìnlẹ̀ ọ̀hún. Ó ní gbogbo wọn ni wọ́n máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ tí wọn ò bá jáwọ́ nínú iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe kiri. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.